mílíọ̀nù 12 ènìyàn ni yóò máa gba 8,000 naira báyìí, ìyẹn ẹgbẹ̀rún 8 náírà lóṣooṣù. Ààrẹ aṣíwájú Bọla Ahmed Tinubu ló sọ̀rọ̀ yìí lónìí ọjọ́ 13 oṣù keje ọdún 2023 látàrí ọ̀wọ́n gógó epo ní orílẹ̀-èdè Nàìjíríà àti bí nǹkan ṣe gbẹnu sókè tí àwọn tí wọn ò rọ́wọ́ họrí tí wọ́n sì ń pariwo wípé ìgbà yìí le ni ààrẹ aṣíwájú Bọla Ahmed Tinubu ló fi fẹ́ ṣe ìdẹ̀kùn àti ìdẹ̀rùn fún àwọn ènìyàn kí wọ́n lè máa rí owó fi ra nǹkan lọ́jà. Ẹ bá gbàgbé ọjọ́ 29 oṣù karùn-ún tí aṣíwájú Bọla Ahmed Tinubu tó gba èkó ìṣàkóso ní orílẹ̀-èdè Nàìjíríà ló sọ ọ̀rọ̀ lédè òyìnbó wípé subsidy removal has gone. Èyí ni wípé owó ìkúnpá orí epo ó ti lọ. Látìgbà náà ni nǹkan ti gbẹnu sókè tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní pariwo wípé ìgbà yìí le. Nínú ìwé kan tí aṣíwájú Bọla Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó kọ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin lónìí, nígbà tí agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin Tajudeen Abbas tó ń kà á sí etí àwọn ọmọlé ló ti sọ nǹkan tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní lọ́kàn àti nǹkan tó fẹ́ fowó ọ̀hún ṣe. Ó ní odidi oṣù 6 gbáko ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní ẹnìkọ̀ọ̀kan wọn yóò ti gba ẹgbẹ̀rún 8 náírà lóṣooṣù. Ó ní owó yìí àwọn ó máa transfer rẹ̀ sí àsùnwọ̀n akoto oníkálukú ni tí oníkálukú ó sì máa jẹ ìgbáládùn ẹgbẹ̀rún 8 náírà lóṣooṣù. Nínú ọ̀rọ̀ aṣíwájú Bọla Ahmed Tinubu, ó ní tó bá ṣeé ṣe àti wípé ní ìtẹ̀síwájú yóò tó 50 mílíọ̀nù ènìyàn tí yóò padà máa gba ẹgbẹ̀rún 8 náírà nígbà tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n bá ti buwọ́lù látàrí bí wọ́n ṣe yọ ìkúnpá owó orí epo tí nǹkan sì gbẹnu sókè ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ aṣíwájú Bọla Ahmed Tinubu ó ti ṣetán báyìí láti máa fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ò rí ọwọ́ họrí ní ẹgbẹ̀rún 8 náírà lóṣooṣù.